gànàkú ọmọrin odó tó lùyàn pa kẹ́ tó wé ń dè mà egungun ti ní ẹ̀rù lára tẹ́lẹ̀ kó tó mọ́rẹ́ dání. ẹ tún kú dédé àkókò yìí o lórí ìkànnì Ohùn Ìfẹ́sọ̀mídà TV. a kú bí ojú ọjọ́ ṣe rí. àkíra wa nílé lóko lájò àti lẹ́yìn òdì. ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò. àkọlé ìtàn yìí ni mo pè ní Akọ Ológbò. síwájú kí n tó bẹ̀rẹ̀, wọ́n ní àdáṣe ní hùyàn ìbà òkè hùyàn bọ́mọdé bá júbà àgbà ó di dandan kórokò dalẹ̀. akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà aládé ládé, ìbà lóyè lóyè. egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. ìbà orí tó kún tí ò níná, ìbà ọjà tó kún tí ò lérò. oyún inú mojúbà lọ́jọ́ tèmi. ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. ẹ jẹ́ n rí tèmi wí o. ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn àwẹ̀dẹ kò tó wẹ̀ mọ̀. orúkọ mi ò tí yí padà. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohùn Ìfẹ́sọ̀mídà. Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí ń pé àrí ìlú ni mí. àwa lọmọ oníjà kòmánà, Àjànímògún ni mí, ará Àjámọ̀. àwa lọmọ ikú ń pọ́n ruru, àjà ń rọ̀ ṣẹ̀. à ń torí àjájà, Àjàníta níjà lẹ́yìn kòlé òun. ṣèbá pọ́nbẹ́kọ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. ọ̀yá ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ sì mọ ìgbà àti àkókò tá a bá ń gbé ètò wa sórí ìkànnì yìí. ọ̀yá ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Akọ Ológbò ni mo pe léyìí. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé fẹ́lẹ́. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. síwájú náà, gbogbo ẹ̀yin Ohùn Ìfẹ́sọ̀mídà fọ̀nsà tẹ́ wà lórí WhatsApp tí mo máa ń ṣe ètò fèyí kọ́gbọ́n àbí ìrírí ayé àbí làmílọ́yẹ̀ fún láàrin ọ̀sẹ̀. àyípadà díẹ̀ yóò wáyé fún àwọn prógráàmù wa láàrin ọ̀sẹ̀, ìyẹn lórí WhatsApp. torí ara ò kì í ṣòkúta, mo lè gòkè mo lè sọ, ara ní fàbọ̀ sí kí n tó sáré orí YouTube, kí n tó sáré orí ti WhatsApp, kí n tó wá sáré ohun tíyàwó àtọmọ yóò jẹ. ẹ̀yin náà rí i pé mélòó lára mi. fún ìdí èyí, àyípadà tí ó wáyé ní pé ètò tá a bá ti gbé sórí YouTube níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, gbogbo gúrúùpù tí mo wà nínú rẹ̀ tí mo máa ń ṣètò ètò yìí náà láàmú ṣe nínú gúrúùpù kọ̀ọ̀kan títí ọ̀sẹ̀ yóò fi parí. àmọ̀ràn mi fún yín ní pé ẹ bá ń sọ fún ẹni tí ò ní YouTube lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kó tètè téléṣáájé rẹ̀ láti fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohùn Ìfẹ́sọ̀mídà TV kó bá a lè mọ gbọ́ àwọn ìtàn àti àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan tá a mọ̀ gbé wá fún yín láàrin ọ̀sẹ̀. ẹ ṣeun púpọ̀. ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú, ẹni abínibí ń dání. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. ní báyìí mo fẹ́ ṣí gàbá lórí ètò Akọ Ológbò ni mo pè yìí tí mo gbé wá fún yín yìí. kí ló ṣẹlẹ̀ nínú rẹ̀? ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. kí lè mọ̀ dahoro la fi ń ké tantan báyìí.
akọ ológbò. Àní Ajélọlá jẹ́ ọmọ bíbí ìlú Ayétòrò nígbà tí ọkọ rẹ̀ Àlàbí jẹ́ ọmọ bíbí ìlú Ayédùn. Àwọn méjèèjì ń gbé ní ìlú ńlá kan. Ẹ jẹ́ mú un lápèjúwe, bóyá ìlú Kòtọ́nù àbí ìlú Lomé àbí ìlú Èkó àbí ìlú Abidjan. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ dìmú ń bẹ̀ ní pé òríjìnà ọmọ oko ni Ajélọlá àti Àlàbí ọkọ rẹ̀, ṣùgbọ́n ní ìlú ńlá kan ni orí dá àwọn méjèèjì sí láti máa ṣiṣẹ́ ajé wọn. Àwọn òbí àwọn méjèèjì sì ń bẹ ní ìlú wọn, ìyẹn ní gbèríko. Ṣé village lẹ mọ̀ ń pè é? Kí ló wá ṣẹlẹ̀ láàrin Ajélọlá àti Àlàbí? Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. Tẹ́lẹ̀ kó tó pàdé Àlàbí ọkọ rẹ̀, ṣùgbọ́n ẹni tí Ajélọlá bímọ yìí fún kò sí pẹ̀lú ọkùnrin yìí mọ́. Ẹ̀yin náà ti mọ̀, nígbà tí obìnrin bá ń bẹ ní mọ́ndíá, púpọ̀ nínú wọn ni wọ́n máa ń rí oyún òjijì he. Oyún òjijì, oyún àìròtẹ́lẹ̀, òun ni Ajélọlá rí he nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n Ajélọlá gan fún ara rẹ̀, ó mọ ẹni tó ní ọmọ yìí, gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ yìí pé àwọn obìnrin ní máa ń mọ bàbá ọmọ. Ṣùgbọ́n ẹni tí Ajélọlá lóyún fún yìí, torí pé kò tí ì rẹ́dì tí sì ń rẹ́dì kiri nígbà náà lọ́hùn-ún, ó yarí kanlẹ̀ yín pé òun kọ́ lòun lọ́mọ. Ìdí rèé tóun àti Ajélọlá wọn ò fi fẹ́ra wọn mọ́. Ajélọlá ń tọ́ ọmọkùnrin tó bí yìí títí fi dìgbà tó pàdé Àlàbí. Bí Ajélọlá ṣe pàdé Àlàbí, Àlàbí gba Ajélọlá gẹ́gẹ́ bó ṣe wà, ó sì fẹ́ Ajélọlá tọmọtọmọ. Ó ra bàṣẹ tẹrùtẹrù kọ́nù. Lẹ́yìn tí Àlàbí fẹ́ Ajélọlá tọmọtọmọ, kí ló wá ṣẹlẹ̀? Bọ́mọdé bá gègé nínú igbó, àwọn àgbà ló mọ bí tígi ọ̀hún yóò wó sí. Ajélọlá àti Àlàbí ṣe ìgbéyàwó ráńpẹ́. Àlàbí mọ̀ gbé Ballon d'Or fún Ajélọlá o. Bóyá kò tí ì yé yín dáadáa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pẹ́nántì tí Àlàbí ń gbá fún Ajélọlá lórí pápá, tí Ajélọlá náà sì ń mú gbogbo rẹ̀, Àlàbí mọ̀ fún Ajélọlá ní àwọ́dù. Ó dà ẹ jẹ́ kí n lọ straight kó lè yé yín dáadáa. Lẹ́yìn eré lọ́kọláya tí Àlàbí àti Ajélọlá ń ṣe lórí ibùsùn, gbogbo bí Àlàbí ṣe ń jò fún Ajélọlá tí Ajélọlá náà sì ń mú, gbogbo bí Ajélọlá náà ṣe ń tan kọ̀nẹ́síọ̀n rẹ̀ kalẹ̀ tí Àlàbí náà sì ń kọ̀nẹ́tẹ́, ó mọ̀ padà dóyún o. Ajélọlá gbé aáyán mì, ariwo ọpẹ́ sọ lẹ́nu Àlàbí, ìdùnnú àti ayọ̀ sì sọ nínú ilé wọn. Mo fi dédé àkókò yìí mo fi ń tọrọ fún gbogbo àwọn ẹni tí wọ́n ń wojú Ọlọ́run ọba níbi ọmọ bíbí. Ọlọ́run kó ṣíjú àánú wò wọ́n, kó fún wọn lọ́mọ alálùbáríkà. Ẹ bá ń ṣàmì àdúrà. Lẹ́yìn oyún tí Ajélọlá nìyí, kí ló ṣẹlẹ̀? Akọ ológbò, nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí.
àjèjì la jẹ́ láyé. pé oṣù bíi 5 ni ìyá Àlàbí ìyẹn ìyá ọkọ ló bá pe ọmọ rẹ̀ ránṣẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. bí Àlàbí ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó sọ fún Ajẹ́lọlá pé màámi ló máa ń pè mí. ẹ̀ ló màámi. màmá dáhùn ó ní àló Àlàbí ọ̀kan làwọn mi. ọmọ wáwá kan là ń kọbà wàwà kan là ń kíjòyè. bó o ní aya mi ń kọ́ ṣé àwọn ọmọ yìí ń ṣeré dáadáa nínú rẹ̀? Àlàbí ń ṣe àdúpẹ́ màámi dáadáa la wà. màmá ní wò ó ọkọ mi mò ń bọ̀ lọ́dọ̀ yín lópin ọ̀sẹ̀ o. Àlàbí dáhùn ó ní lóòótọ́. màmá ní bẹ́ẹ̀ ni mo fẹ́ wá wo àlàáfíà yín mo sì fẹ́ bá aya mi gbé àwọn àgbo kan wá kó máa mu sí oyún inú rẹ̀. Àlàbí ní ókè à máa retí yín o. ẹ bá mi mú láfún bọ̀ kẹ́ ẹ sì bá mi mú iṣu bọ̀. lẹ́ẹ̀kan náà ni Ajẹ́lọlá já ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ tó ní ẹ̀ ló màmá ẹ káalẹ́. màmá ní aya mi bó o ní àwọn ìbejì ń kọ́? Ajẹ́lọlá ní adúpẹ́ mà mo gbọ́ pé ẹ fẹ́ wá kí wa lópin ọ̀sẹ̀. màmá ní bẹ́ẹ̀ ni. Ajẹ́lọlá ní inú mi ó dùn gan o. ẹ wò ó tàpíókà àti ẹ̀gúsí ni kẹ́ ẹ bá èmi mú bọ̀. màmá ní kò sí wàhálà gbogbo rẹ̀ ni màá mú wá fún yín. ó dàárọ̀. ẹ̀yin aráalé nígbà tó di òpin ọ̀sẹ̀ kí ló ṣẹlẹ̀? gbogbo mapá pátá ilé ayé yìí ló mọ̀. torí àní bó ṣe di òpin ọ̀sẹ̀ Ajẹ́lọlá àti Àlàbí ọkọ rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì torí wọ́n fẹ́ gbàlejò. Ajẹ́lọlá ò lè lọ ṣọ́ọ̀bù rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ni Àlàbí gan kò lọ bí iṣẹ́ lópin ọ̀sẹ̀ yìí. níṣe ni Ajẹ́lọlá wà nílé ìdáná tó ń sè tó ń sọ tó ń dín bẹ́ẹ̀ ló ń bọ̀ toró fẹ́ gbàlejò ìyá ọkọ rẹ̀ láti abúlé. bó ṣe ń di ọwọ́ ọ̀sán ni màmá pe Àlàbí. àló Àlàbí mo ti fẹ́ gbéra báyìí o. Àlàbí ní kò sí wàhálà tẹ́ ẹ bá ti dé gáréèjì ìyẹn páàkì ẹ̀yẹn sáà ti pè mí ń wá pàdé yín. màmá ní kò sí wàhálà kí n mọ́ fọ̀rọ̀ gùn. nígbà tí ń dọwọ́ rọ̀lẹ́ màmá mà pe Àlàbí padà o. ó ní Àlàbí mo ti wà ní gáréèjì báyìí. Àlàbí ní kò sí wàhálà ẹ dúró ń bẹ̀ mò ń bọ̀. ni Àlàbí bá sọ fún Ajẹ́lọlá pé màmá ló pè mí o wọ́n ní àwọn ti dé sí gáréèjì mò ń bọ̀ kí n lọ gbé wọn wálé. ni Àlàbí bá finá sí mọ́tò ló gbé mọ́tò sọ́nà láti lọ gbé màmá rẹ̀ wálé. kí wọ́n tó padà délé Ajẹ́lọlá ti tò oríṣiríṣi oúnjẹ sórí tábìlì fún ìyá ọkọ rẹ̀. èyí náà kò mọ jẹ́ ẹ̀kọ́ fẹ́yìn ìyàwó ilé tó ṣe ń pé ìyá ọkọ yín ò jọ yín lójú bàbá ọkọ yín ò jọ yín lójú bẹ́ẹ̀ rí gàrí ẹ sáà fún wọn ni ohun tẹ́ ẹ bá rí náà lẹ mọ́ ń fún wọn jẹ. bí Àlàbí ṣe gbé màmá wọnú ọgbà ilé wọn kí ló ṣẹlẹ̀? akọlógbò. ilé ayé lè ogun nílé ayé ilé ayé asán ni àfọwọ́ bàbí lẹ́ni fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ọmọ ìyá ń tàn nípa ẹni abínibí ń dání alágbára ayé ẹ rọra kò sóhun tá a máa mú lọ sọ́run.
àní bí Àlàbí ṣe gbé mọ́tò wọlé ni Ajélọlá jáde sí wọn. Ó kí ìyá ọkọ rẹ̀ dáadáa. Wọ́n sì kó ẹrù màmá kúrò nínú mọ́tò. Torí níṣe ni màmá dẹrù. Ẹ̀yin náà ti mọ̀, àwọn ará abúlé tán bá dẹrù báyìí àfi bí ẹrù wèrè. Màmá digbá, bẹ́ẹ̀ ni màmá dàgbọ̀n. Wọ́n sá kó gbogbo rẹ̀ wọlé. Bí wọ́n ṣe kó ẹrù màmá wọlé, lójú ẹsẹ̀ Ajélọlá ní kán máa bọ̀ lórí tábìlì. Gbogbo wọn sì jọ jókòó, wọ́n jọ jẹun. Màmá mú nǹkan tútù. Ajélọlá dìde. Ó ní kóun lọ mú nǹkan ní yàrá tí wọ́n kó ẹrù màmá sí. Bí Ajélọlá ṣe dé yàrá yìí pé kóun máa mú nǹkan, ni Ajélọlá ń gbọ́ míyàún míyàún míyàún. Ẹ̀yin náà ti mọ ohun tí ń dún bẹ́ẹ̀. Ológìnní, olóńgbò, òun ni Ajélọlá ń gbóhùn rẹ̀ ní yàrá yìí. Eré ni àbí àwàdà? Ajélọlá sáré jáde. Olóńgbò nínú ilé yìí, inú ilé tí kìí ṣe ń pé bóyá páànù ni wọ́n fi kọ́. Ibo lolóńgbò ń fẹ́ gbà wọnú ilé yìí? Ajélọlá sáré jáde. Ó bọ́ sí yàrá àgbàlejò. Ó pe ọkọ rẹ̀ ń pé kó máa bọ̀. Bí ọkọ rẹ̀ ṣe dé, ó ní mo mọ̀ ń gbóhùn olóńgbò nínú yàrá yìí ni. Àlàbí ní olóńgbò nínú ilé yìí. Ibo ló fẹ́ gbà wọlé? Gbogbo wọn bá wọnú yàrá yìí lọ. Bí wọ́n ṣe dénú yàrá, olóńgbò tún ní míyàún míyàún. Ibo lolóńgbò wà títí ń dún nínú yàrá yìí? Kábíyèsí Ọlọ́run, níbo là ń lọ gan nílé ayé yìí? Ẹ̀rù tí ń ba Ajélọlá, ẹnu ọ̀nà ló dúró sí. Àlàbí sì wọnú ilé, ń kẹ́tí ibi tí olóńgbò yìí ti ń dún. Nígbà tó máa fi mọ ibi tí olóńgbò yìí wà títí ń dún, àṣé nínú ẹrù tí màmá gbé kúrò lábúlé ni olóńgbò yìí wà. Àgò kan wà, ṣé mọ tí wọ́n ń pè ní àgò? Bóyá àgò tán máa ń kẹ́dì rẹ̀ sí. Àgò kékeré yìí ni màmá gbé olóńgbò yìí sínú rẹ̀ tó fi aṣọ dì í. Tẹ́yìn gan ò tiẹ̀ lè mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń bẹ ń bẹ. Bí Àlàbí ṣe tú aṣọ yìí, akọ ológbò ló bá rí akọ ológbò dúdú yìí nínú àgò. Làlàbí bá gbé àgò ló rẹ́rìn-ín kàkàkàkà. Bí Ajélọlá ṣe fojú kan olóńgbò yìí ló sáré sẹ́yìn. Àlàbí ní wá kí ló ṣe ẹ́? Ó ní bó lẹ ti rólóńgbò. Àlàbí rẹ́rìn-ín ó ní màámi ṣá. Màámi tún gbé olóńgbò lábúlé títí fi wá odindi ìlú ń bí. Ó sì sọ fún Ajélọlá ń pé kẹ́rù mọ́ bà ẹ́. Màámi ló ní olóńgbò yìí. Sórí nílùú wa lọ́hùn-ún, ìyá mi fẹ́ràn olóńgbò púpọ̀. Kódà olóńgbò tí màámi ń sìn nílùú wa ó fẹ́ẹ̀ tó 8 9. Àmọ́ ohun tí màámi wá ń fi olóńgbò ṣe nílùú ń bí ni òye mi. Àlàbí gbé olóńgbò yìí kalẹ̀. Ó ní jẹ́ a lọ. Wọ́n padà sí yàrá àgbàlejò. Bí wọ́n ṣe dé yàrá àgbàlejò, kí ló ṣẹlẹ̀? Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀. Sí yàrá àgbàlejò ni Ajélọlá bá sa ìyá rẹ̀ pé màmá mi, ìyá olólóńgbò, máàmí kílẹ̀ tó wá fi olóńgbò ṣe nílùú ń bí? Ni màmá ní ẹ lọ bá mi tú ìǹtí ẹ̀ rántí mọ́, oró ti fẹ́ mú un pa, ẹ lọ bá mi tú sílẹ̀. Àlàbí ní mo ti tú kúrò nínú aṣọ. Ló ní ó ṣeun ọkọ mi, mo ní gbé wá fún ẹ kó mọ bá mi sìn ní. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn yín. Wọ́n gbé ológbò kúrò lábúlé wípé kí wọ́n máa wá sìn nílùú Kútọ̀nù.
àbí nílùú lomẹ àbí lábìjàn àbí nílùú èkó ẹ sábà mú kan níbẹ̀. ẹni a ní kó fẹ́ ní lójú ata ló fi sẹ́nu ẹni a ní kó kí ni lẹ́yìn o ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni àbábẹ́yìn tí ó ìkà ló ṣe fún ni àkùkọ gàgàrà ò fẹ́ kí kékeré ò kọ́ bẹ́lẹ́bẹ́lẹ́ láyé bẹ́lẹ́bẹ́lẹ́ láyé ilé ayé yìí bẹ́lẹ́ o bẹ́lẹ́bẹ́lẹ́ láyé gbà o ilé ayé yìí ó bẹ́lẹ́ o. bí màmá ṣe sọ bẹ́ẹ̀ Ajẹ́lọ́lá ní ìyá ọkọ rẹ̀ ní bẹ́ẹ̀ ni aya mi wo Àlàbí lè má ráyè fún un ìwọ ni kó o sáà mọ bá mi tọ́jú rẹ̀ kó o máa fún un lóúnjẹ dáadáa kò sí nǹkan tí fi ń ṣèyàn. Ajẹ́lọ́lá sórí sókè ń pè mo ti gbọ́ màmá. nígbà tílẹ̀ máa fi ṣú tí màmá ti sùn Ajẹ́lọ́lá jí ọkọ rẹ̀ pẹ́pẹ́pẹ́ ó ní bébì ọ̀rọ̀ nípa olóńgbò tí màmá gbé wá yìí òun ni mo fẹ́ sọ o. Àlàbí ní bébì kí ló ṣe olóńgbò tí màmá gbé wá. Ajẹ́lọ́lá ní èmi máa ń sá fún olóńgbò gan ni o ẹ̀rù máa ń ba èmi fún olóńgbò gan ni mi ò tiẹ̀ kí n fẹ́ rí wọn rárá. Àlàbí ní aya mi mọ́ wọ́ọ̀rì ká tó rí bí ọ̀sẹ̀ méjì mẹ́ta ìwọ náà ó ti rí pé olóńgbò dára nínú ilé fọkànbalẹ̀ kò sí nǹkan tí fi ń ṣèyàn. kí n mọ́ fọ̀rọ̀ gùn nígbà tó máa fi di ọjọ́ kẹta màmá padà sí abúlé ó sì fi olóńgbò yìí sílẹ̀ fún wọn. ṣùgbọ́n níṣe ni ẹ̀rù máa ń ba Ajẹ́lọ́lá nínú ilé pẹ̀lú olóńgbò yìí. ṣùgbọ́n bí Àlàbí ọkọ rẹ̀ ṣe máa ń ṣe pẹ̀lú olóńgbò yìí torí Àlàbí a máa gbé olóńgbò yìí a máa bá a ṣeré pẹ̀lú gbogbo bí Ajẹ́lọ́lá ṣe ń rí ọkọ rẹ̀ pẹ̀lú olóńgbò yìí. ẹ̀rù ibà Ajẹ́lọ́lá bíi ti tẹ́lẹ̀ mọ́ fún olóńgbò yìí òun náà ti rí pé olóńgbò yìí kì í ṣe ohun tó lè ṣe òun níjàmbá. ṣùgbọ́n olóńgbò yìí ní ìwà kan tó máa ń hù. irú ìwà wo ni olóńgbò yìí máa ń hù? nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn oníwàkuwà ronú. tí olóńgbò yìí máa ń hù pẹ̀lú wọn nínú ilé òun ní pé bí wọ́n bá fẹ́ jẹun olóńgbò yìí yóò wá jókòó yóò mọ wò wọ́n. Àlàbí yóò ní aya mi bá ń bóúnjẹ fún olóńgbò màmá. Ajẹ́lọ́lá yóò sì dìde yóò wá abọ́ bíbàjẹ́ kan yóò sì bó oúnjẹ sínú rẹ̀ kódà yóò gbé ẹran sórí rẹ̀ fún olóńgbò yìí. olóńgbò yìí yóò sì jẹ gbogbo rẹ̀ fúrẹ́fúrẹ́ àfi bí ènìyàn. kò wá tán síbẹ̀ o tí wọ́n bá ń wo ẹ̀rọ amóhùnmáwòrán ìyẹn TV olóńgbò yìí yóò wá jókòó yóò mọ bá wọn wò ó. Àlàbí yóò sì mọ fọwọ́ rà á lẹ́yìn. kò mọ̀ tí ì tán síbẹ̀ tí Ajẹ́lọ́lá bá kúrò ní balùwẹ̀ tí bá ń múra lọ́wọ́lọ́wọ́ ní yàrá rẹ̀ tí ò bá rántí tilẹ̀kùn ṣàdédé ni ó dédé rí olóńgbò yìí lẹ́yìn rẹ̀ ṣàdédé ni ó rí olóńgbò yìí ní yàrá rẹ̀ tí olóńgbò yóò sì mọ wò ó. ẹ̀yin náà ṣe hà ẹ̀ mọ̀ tí ì gbọ́ nǹkan kan tí Ajẹ́lọ́lá pẹ̀lú Àlàbí ọkọ rẹ̀ bá wà lórí pápá tí wọ́n bá ń gbá pẹnáǹtì lọ́wọ́ bóyá ohun tí mò ń sọ gbabẹ̀ ò tí ì yé yín. tí Ajẹ́lọ́lá pẹ̀lú ọkọ rẹ̀ bá wà lórí ibùsùn tí wọ́n bá ń bára wọn ṣeré ìfẹ́ tí wọn ò bá sì rántí tilẹ̀kùn olóńgbò yìí yóò ti wọlé tọ̀ wọ́n yóò sì mọ wò wọ́n tí Àlàbí yóò fi sọ̀kalẹ̀ lórí Ajẹ́lọ́lá àbí tí Ajẹ́lọ́lá yóò fi sọ̀kalẹ̀ lórí Àlàbí. tí wọ́n bá gbójú sẹ́gbẹ̀ẹ́ báyìí olóńgbò yìí ni wọ́n fẹ́ rí o. gbogbo eré tí wọ́n ṣe lórí ibùsùn olóńgbò yìí ti ń wo gbogbo rẹ̀. nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn irú olóńgbò ń wá lélẹ́yìí. bó bá ń pa bó bá ń kú lẹ́sẹ̀ lọ́mọ aráyé o. ayé lè ọmọ Ádámọ̀ burú jù. níbo ló fàyè rẹ̀ sí o tó ń bá ayé aláyé jẹ́ kiri. ṣèbọ́mọ Ọlọ́run ló yẹ kó jẹ́.
pẹ̀lú gbogbo ìwà tí ológbò yìí hù pẹ̀lú wọn nínú ilé, Àjẹlọlá pe ọkọ rẹ̀ yìí pé èmi ò lè mọ́ gbé pẹ̀lú ológbò àbàmì yìí nínú ilé mọ́ o, bóyá ká dá ológbò yìí padà fún màmá lábúlé. Àlàbí ní bébì, olóńgbò ló ti wà bẹ́ẹ̀, gbogbo ẹranko tí bá ti ń gbé pẹ̀lú èèyàn yóò mọ ṣìṣe èèyàn díẹ̀díẹ̀ náà ni, wò ó jẹ́ ká fi olóńgbò yìí sílẹ̀. Màmá ní ká mọ bá wọn sìn ín ni, ṣùgbọ́n gbogbo ìwà tólógbò ń hù yìí níṣe ni ẹ̀rù tún bẹ̀rẹ̀ sí ní ba Àjẹlọlá nínú ilé. Àjẹlọlá fi ọ̀rọ̀ yìí fi tó ìyá rẹ̀ létí nílùú tiwọn náà lọ́hùn-ún. Ìyá rẹ̀ sì ní kó má wọ́rì, òun ó gbé ìgbésẹ̀ nípa olóńgbò yìí, òun ó mọ irúfẹ́ olóńgbò tó jẹ́. Ẹ̀yin náà ti mọ̀ àwọn ìyá wọn yìí fi ọ̀rọ̀ ọmọ wọn ṣeré rárá. Ìyá fi ọ̀kan kún èjì, ó gbalẹ̀ aláwo lọ. Bí ìyá ṣe délé aláwo, wọ́n bilẹ̀ léèrè, èsì ó nílẹ̀ fún wọn. Ọkọ nípa olóńgbò yìí, èsì tí bàbá ń fún ìyá Àjẹlọlá ní pé sọ fún ọmọ rẹ̀ kó wá gbogbo ọ̀nà láti gbé olóńgbò yìí wá. Tó bá ti gbé olóńgbò yìí wá, kò ní sí aburú kankan, pàápàá jùlọ ní ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀. Sọ̀rọ̀ yìí lè ṣeé ṣe bí? Ìyá Àjẹlọlá padà sílé, ó sì pe ọmọ rẹ̀ ránṣẹ́ láàrin ìlú. Ó ní Àjẹlọlá mi, wọ́n ní tó bá rúni lójú a máa ń bilẹ̀ léèrè ni o. Mo ti bilẹ̀ léèrè, èsì tí wọ́n fún mi ní pé kó o wá gbogbo ọ̀nà láti gbé olóńgbò yìí wá. Àjẹlọlá kọ ha fún ìyá rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìyá rẹ̀ ní kí ló ṣe ẹ́? Ó ní màámi, èmi tí mo máa ń sá fún olóńgbò, ẹ tún ní kí n gbé olóńgbò láti Kútọnu wá abúlé, ẹ ní kí n gbé olóńgbò láti ìlú Lomẹ̀ wá abúlé, ẹ ní kí n gbé olóńgbò láti ìlú Abidjan wá abúlé. Ọgbọ́n ni mo fẹ́ dá sí. Ìyá rẹ̀ ní wò ó, ọgbọ́n yìí tán láyé ká wá lọ sọ́run. Ìwọ wá ọgbọ́n tó fi gbé olóńgbò yìí wá. Ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́, kó tó di pé ìmọ̀ tẹ̀síwájú, mo ní ìbéèrè kan bí fẹ̀yin ará alẹ́. Orí ìbéèrè yìí náà ní sì fi gúnlẹ̀ sí lọ́jọ́ tèmi. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, àtúmọ̀ tún gbé níbẹ̀. Ẹ dákun iṣẹ́ Àjẹlọlá kó gbé olóńgbò yìí lọ ni àbí kó má gbé e lọ? Òun ní sá fún olóńgbò yìí o. Ọ̀dà náà ọgbọ́n òun ni kó dá sí kó fi gbé olóńgbò yìí lọ lábúlé. Ọ̀dà náà tọkọ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní wá olóńgbò, kí ni kó sọ fún un? Ibi tẹ́ bá mi dá sí lẹ́ni rèé fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp. Ẹ bá ń fún Àjẹlọlá ní ọgbọ́n kan tó lè fi gbé olóńgbò yìí dé abúlé. Gbogbo ẹ̀yin náà tẹ́ wà lórí YouTube pẹ̀lú wa, ẹ lè fi èsì yín ránṣẹ́ sórí nọ́mbà ohun ìfẹ́sọmídà èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní àwọn ẹni tí wọ́n gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ fi àmọ̀ràn yín àti èròǹgbà yín kẹ́ fi ránṣẹ́ sórí nọ́mbà yìí lórí WhatsApp. Ẹ má gbàgbé, tó bá ti di nínú ọ̀sẹ̀ tí ń bọ̀, a máa ní tẹ̀síwájú nínú ìtàn yìí. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ má gbàgbé láti tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ sì mọ ìgbà àti àkókò tá a bá fẹ́ gbé ètò wá fún yín. A sì ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ ṣíjú àánú yín wò wá lórí ìkànnì yìí. Ẹ ràn wá lọ́wọ́ lórí ìkànnì yìí kẹ́ ẹ bá lè mọ wo lóòótọ́ ètò yìí kedere láti inú ilé yín. Bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí yín ránṣẹ́, orí nọ́mbà yìí kan náà ní kẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ kájọ ní gbólóhùn. Ẹ ṣeun púpọ̀. Ilé ayé lè ogun nílé ayé.
ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé bàbá Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà máyégún gbogbo sọ̀rọ̀. mò ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tó dọ̀sẹ̀ tí ń bọ̀. ẹ má gbàgbé láti bá wa pín in fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún mọ́ pàdé. mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. ìgbà ogun sólókò kò kúkú sólókò ìgbà ogun sólókò kò kúkú sólókò èèyàn ló sọ gbàdọ̀gùn ṣẹ́ráì káyé fi ibi sunre o. ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. àwọn èèyàn ló ń kọ́ ni o èèyàn ló ń ṣokùnfà àwọn èèyàn ló ń kọ́ ni o èèyàn ló ń ṣokùnfà káfọ́re sílẹ̀ gbàṣẹ ibi mú àwọn èèyàn ló ń kọ́ ni. ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. oró tá a kọ́ dání o oró tá a kọ́ dání oró tá a kọ́ dání oró tá a kọ́ dání yan kì í dàbí àdágbẹ̀yìn rere ni ẹ̀jẹ̀ máa ṣe o. ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. ṣé lóore ń sùn ní iṣẹ́ o ṣé ló máa ń sùn nìyàn ṣé lóore ń sùn ní iṣẹ́ o ṣé ló máa ń sùn nìyàn nígbà tó rẹ́ bá kọ̀ tí ò gbèyàn oore àsùn ní ṣe. ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde o ọ̀rọ̀ rẹ̀ lóde o ọ̀rọ̀ rẹ̀ lójúde bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. káyé fojú olóore o gúngi mọ́ kò tẹ̀ dá